mo gbọ́ Ọ̀yọ́, mo mọ Ọ̀yọ́, kódà body language Ọ̀yọ́ tún yé mi. Yorùbá sì ní bíbí ọba tẹ̀ tí bí ọba wọ́ ọ dájú pé ní ta bá wájú ńkọ́ ó tó bá bẹ ní í ṣe. Níjọ ò affect tí ń jẹ́ kókó Islam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó mú gbà tuntun dé sí Ọ̀yọ́ àti wọ́n gbà rí dé Olúwa gbogbo àwọn tó ti lo àyè yìí rí pátápátá nítorí bàbá wa Masoud àbíkẹ́ àjọ ìkẹlẹ̀ rò tàná ló bá yọnu sí wọn dákùn mọ́ fi àsáré jẹ wọn ọwọ́ sàlékùn kẹ fún wọn bismillah qul huwallah. Bàbá wa tòní, bàbá wa Hussein Akínọlá, bàbá wa Akéúgbẹ̀rú àti wọ́n ẹ̀sẹ̀ débẹ̀ Olúwa ogun tí ń jẹ́ oore tí wọ́n kó débẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́, oore tí wọ́n bá ọlọ́mọdé ó bàjẹ́, àlékún oore pẹ̀lú àwọn tí wọ́n fi ẹ̀mí wa balẹ̀ pé mùsùlùmí Ọ̀yọ́ ó rí, ìlú Ọ̀yọ́ ó rí, Ọlọ́run tí ó ṣe bẹ́ẹ̀. Àwa tá a wá yìí ni kọ́mítì tó wà fún branding, publicity àti mobilization èmi àti àwọn ikọ̀ mi níta torí ẹ̀ wá òun náà ni pé a fẹ́ gba ọ̀rẹ́ nu bàbá lórí àwọn nǹkan méjì mẹ́ta pẹ̀lú ògo Ọlọ́run. Níta fẹ́ gbà nínú wọn yìí a lo èdè mẹ́ta ṣùgbọ́n Yorùbá ní ọ̀pọ̀ jù mẹ́. A lo èdè mẹ́ta, a lo Yorùbá tó jẹ́ abínibí wa, a lo òyìnbó, a sì lo èdè ẹ̀sìn Islam náà. Ara àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lọ bàbá náà ni nípa kí wọ́n sọ fún wa bíbí wọn, bó wọn ti jẹ́ sí nílé imam, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sọ pé àrójú eléyìí rí o, mo bàbá yìí ti wá ẹ sọ pé ọmọ ilé imam náà ni wọ́n. So àwọn àgbàlagbà máa sọ pé ẹnu nípọ̀n àti máa gbọ́, so a fẹ́ kí wọ́n sọ bí wọ́n ti jẹ́ nílé imam, ilé ìwé tí wọ́n ti kàwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ àti inú ilé, so a fẹ́ kí wọ́n bá sọ ṣókíṣókí nípa rẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Nahmadullaha wa nasta'inuhu wa nastaghfiruhu wa nastahdihi wa na'udhu billahi wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. A dúpẹ́ f'Ọlọ́run. Alhamdulillah. Ọba tó jẹ́ pé ọ̀ràn èèyàn ni kéèyàn ò dúpẹ́ fún. Téèyàn bá tún wá fẹ́ láti dúpẹ́ tí jẹ́ ọpẹ́ agídí, Ọlọ́run tún á ṣàlékún ẹ̀. Ọlọ́run ní takfuru fa inna Allaha ganiyyun ankum wa la yarda li ibadihi al-kufr. Àmọ́ wa in tashkuru yardahu lakum. Ọlọ́run dákun ṣàgbọ́pẹ́ wa. Àmín. Ọlọ́run àlékún kí àti gẹ̀ bá a sí fún Ànábì wa sallallahu alayhi wa sallam nabiyyil ummi alladhi yajidunahu maktuban indahum fi at-tawrat wal injil. Ọlọ́run ròyìn rẹ̀ lọ́bẹ̀ tó gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú wa was-sabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar wal-ladina taba'uhum bi ihsani. Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú wọ Ọlọ́run lórí wọn. Allahumma ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wala taj'al fi qulubina ghillan lil ladhina amanu rabbana innaka ra'ufur rahim. Now, wọ́n bí mi ní 15th of April 1965 sínú ilé Akéúgbẹ̀rú Ògùnbádó fún bàbá wa Bilal Àkànó Ògùnbádó àti ìyá wa Dhikratu Ọmọ́tóyọ̀sí Mustapha. Ẹ̀yìn pé ní Islam ó kọ bàbá ní obìnrin máa jẹ́ so Mustapha tọkọ rẹ̀ ń jẹ́ Bilal Àkànó Ògùnbádó. Mo wọlé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Mary Catholic Primary School Láṣògbó ń bẹ̀ yẹn. So mo ní pàdé mo parí ní 1977 or 78 or so. So from then àwọn ní asáfẹ́ kó kéwù ni. So I went to Ibadan. Wọ́n enroll mi sí Al-Mahdi Al-Arabi Nigeria, Arabic Institute of Nigeria, Ilekuro. I was there between 1978 to 1987. Actually, before the 1987, láti 1983-84,
lẹ́mí ìwé ti wà lọ́kàn mi so bẹ̀rẹ̀ sí ṣe this coaching all these things kankan so alhamdulilayi mo ṣe WAEC ọlọ́run dẹ̀ ní kí n pass mo ṣe JAMB ọlọ́run tó ní kí n pass mo ṣe mo seek admission sí University Ahmadu Bello alhamdulilayi I was admitted so I was in Ahmadu Bello between 1988 89 to 1992 after leaving the Ahmadu Bello I came to Lagos láti wá sí Èkó láti attend sí ilé ìwé tí wọ́n ti ń kọ́ nípa òfin then mo serve ní Sokoto mo ṣàgùnbánirọ̀ ní Sokoto ní Wudno local government 1994 so 1995 ọ̀gá mi kan kọ́lọ̀ bá ń fọ̀run kẹ́ ní Ìbàdàn mo wà pẹ̀lú wọn láti gbà tó fi di 2001 later mo kàn rò pé bàbá máa fi apá kó tán ìmọ̀ tó hà ní wọ́n lè ṣèjọba ní PHCN so mo wà ń bẹ̀ yẹn ibi iléeṣẹ́ àwọn ẹlẹ́rọ amúnáwá títí ó di 2013 ìgbà tí wọ́n bá canalize iléeṣẹ́ yẹn tí wọ́n dismember ẹ̀ tí wọ́n túká so àwọn tí wọ́n pín fún wọ́n tún gbà mí síṣẹ́ so láti 2013 to 2015 nígbà tí 2015 mo rò pé a lọ padà sọ́dọ̀ Ọlọ́run ilé ìta ṣe ayé náà ó tó gẹ́ báyìí Al-Qur'an ní inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna yuqatiluna fi sabilillahi fayaqtuluna wa yuqtaluna wa'dan alayhi haqqan gbogbo àwọn ìrònú sábẹ̀rẹ̀ sí wá sọ́kàn pé ọgbàgbọ́ mi ilé iṣẹ́ ìjọba ní so I now returned to my own private chamber and I was working as a legal practitioner majorly on conveyancing gbogbo àwọn tó jẹ mọ́ nǹkan òfin so títí mo wá involve ara mi nínú dáwà dáadáa gan mo ń kọ articles mo ń post lórí ọ̀rọ̀ Islam mo ń ṣe wá sí daily nujet lórí social media alhamdulillah gbogbo ìtọ́lọ̀ ní kí n máa ṣe títí tí ọ̀rọ̀ ìmáàmù fi bọ́ sí tọ́lọ́run fi kà mí yẹ tọ́lọ̀ ní kúkú káyàn yẹ orí àlámọ̀rí so dúnmọ̀ jíta alákọ̀dárín ya Musa alhamdulillah adúpẹ́ lọ́wọ́ bàbá wa imam ọlọ́run jẹ́ kí a rí ọba pẹ́ ìbéèrè tí mo tún fẹ́ béèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín náà ni wọ́n tí ẹ̀yin ń dìlífà wá sí lórí mímbàr a rí pé èdè Gẹ̀ẹ́sì ń lọ́pọ̀ jù nínú èdè tí ẹ fi dìlífà lecture níjọ́ ṣùgbọ́n a máa bùkátà sí pé èdè abínibí wa so a ò pé bóòlẹ̀ ti fẹ́ bá wa ṣe iṣẹ́ lórí ilé òun tó yẹ pé àwọn èèyàn fi ní àgbọ́yé dáadáa lórí mímbàr. Insha Allah bi idhnillahi subhanahu wa ta'ala ọmọ Yorùbá ni mí mo gbọ́ Ọ̀yọ́ mo mọ Ọ̀yọ́ kódà body language Ọ̀yọ́ ó tún yé mi Yorùbá sì ní mọ̀tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ẹni kí n dàgbà amákímọ̀rin Yorùbá sì ní bíbí ọba tẹ̀ tí bí ọba wọ́ ọ dájú pé ní tá a bá wájú ńkọ́ ó tó bá bẹ ní í ṣe Yorùbá ní lónìí rè fi òsì fi gbámọ́ pẹ̀lú tí mo ti kọ́ látara àwọn bàbá mi èyí tó ti fínlẹ̀ ò lè parun o gbogbo eléyìí tí mo sọ yìí sẹ́yìn pé Yorùbá ní sàkátà pàrà láàsín tọ́ tó bá ti ń yí ajẹ́pà rẹ̀ ti ń bẹ ní ọdún tọ̀hún náà so lágbára Ọlọ́run ṣùgbọ́n sábà pé gbogbo àwọn ibi tí mo ti ń ṣe alábàápàdé àwọn èèyàn kó tó di pé ọ̀rọ̀ ìmáàmù dé oríṣiríṣi àwọn alákọ̀wé lápọ̀jù ń bẹ tẹ́mà so ìyẹn ó ti mára ṣùgbọ́n lágbára Ọlọ́run Yorùbá ti dé tá a sọ dáadáa lágbára Ọlọ́run bí idhnillahi subhanahu wa ta'ala gbọ́ Yorùbá o Sam. A kí bàbá ìmáàmù wa tuntun pé wọ́n kú ohun látàárọ̀ Ọlọ́run ìfà ohun náà jẹ́ lọ́dọ̀ tèmi ń bí ohun tí mo fẹ́ bi bàbá ìmáàmù wa náà ni pé kí làwọn àlàkalẹ̀ ètò tí ẹ fẹ́ gùn lé láti rí i pé àlàáfíà jọba láàrin àwọn oníjọ ẹlẹ́sìnmẹ̀sìn nínú Islam amúnigun ni wọn bá kíní kan díìnì kálukú ló múnigun lọ́tọ̀ọ̀tọ̀ so bó lẹ́sìn ní àkóyawọ́ láàrin wọn kí làwọn àlàkalẹ̀ ètò tẹ́ ní fún wa lórí wọn. Alhamdulillahi rabbil alamin ṣe rí níjọ ò àfẹ́tì tí ń jẹ́ kókó Islam ẹ̀gbọ́n tí Quran sọ fún pé wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu
shuhada ala nas wa yakuna rasulu àṣẹyìn nígbà Ọlọ́run sì ń rí ifá sọ̀rọ̀ ànábì wa Ibrahim tó jẹ́ bàbá àgbàgbọ́ Ọlọ́run ní wasamakumul muslimina min qabli wa fi hadha liyakuna rasulu shahidan ala so mùsùlùmí gbogbo wa tó bá ti jẹ́ mùsùlùmí tó sì pé bóyá jọ̀ka bí ìjọ bí dressing ni bá a bá fẹ́ kírun ní ìsìn oríṣiríṣi aṣọ láwọ̀ àbọ̀rọ̀ mi ò yé ẹ lákùn sí ti bá sàrà agbádẹ́ náà bá sàrà agbárú sọ́lọ́run ọgbà ní kéèyàn sá ti máa wà ní ìhòhò inú ẹ̀sìn ni pé wọ́n mú nǹkan mímọ́ lọ. ìtẹ́fì yé wa náà ni pé ó kọ lọ yàtọ̀ àṣọwá ojú méjì lọ zúrí ojú mẹ́rin lọ astro ojú mẹ́rin lọ. èmi ò sì rẹ́nì kankan tí èsè mùsùlùmí irú ìjọ tó wù ọ́ wà láyé you are a Muslim mùsùlùmí ni ọ ẹni ó gbà fọlọ́run ní ọ satan tí ò ní àbòmí torí pé tí Islam ní á ṣe là ń ṣe Al-Qur'an ní wa ma umiru illa liya'budullaha kí ló wí mukhlisina lahu dina hunafa kí ló tún wí wa yuqimu salat wa yutu zakata kí ló wí wàdálì gbogbo eléyìí tí wọ́n sọ ṣáájú tí Kùránì sọ èwo ni ẹsẹ̀ ní gbogbo àwọn ìjọ lọ́ba tán so ẹjá jẹ́ kí the word Islam ó máa lérí gbogbo ń tá n bá ń sọ nípa ara wa jùjọ lọ. I'm a Muslim and I don't belong to any and mi sì pé bóyá mo wà nínú ìjọ kankan tí ìbá ti wà nínú ìjọ mùsùlùmí gbogbo ìjọ ló wà ilé dé mọ́sáàsì kan ní ìsìnkan ní kọmọkìrún kódà àwọn tó ti sọ pé ẹ̀tàn ṣáájú pẹ̀lú tí ń sì sínú ìjọ so ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ Islam is oye mi fẹ́ sọ Ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà ẹgùn lé ayọ̀ la hawla wala quwwata illa billah.